ọmọdé onílù ọ̀la nítorí ìdásí ẹni Alhaji Kamaru Adigun ọba mi Adigun lónìí lọ́jọ́ pé ìdí ṣe dùgbẹ̀dùgbẹ̀ nínú rẹ̀ lónìí lọ́jọ́ pé òní lọ́jọ́ bí rẹ̀ ọjọ́ kẹrin oṣù kẹwàá lọ́jọ́ kẹrin sáyé October 4 ní lọ́jọ́ bí rẹ̀ ó sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ire gbogbo ní ṣojú owó ire gbogbo ní ó ṣojú rẹ̀ òní ká gbogbo sọdún òní lásọ àbùkù bóra ẹni ẹlẹ́ni onígbàsè rẹ̀ ṣe Àdìgún ọmọ bàbá ń gbọ́lá lóde Òṣogbo ìran gúnugún ẹbọ níjẹ ìran àkàlà àjòkú ìran bàbá rẹ̀ ọba níjẹ àsìkò tó lọ́wọ́ ọmọ bá ń gbọ́lá ọmọ làwọn mi òyìnbí lóye ọmọ làwọn mi òyìnbí lóye ọmọ bá kì í kéré ẹni tí ò fábùkù ó buyì fọmọ ọba ọmọ bá kì í kéré Àdìgún ó sọdún èyí ó ṣèmí sí aláṣẹ ọba mi Àdìgún burúkú ìjẹ́ǹjì bẹ́ẹ̀ fẹ́ dọ́là bẹ́ẹ̀ fẹ́ pàṣì bẹ́ẹ̀ fẹ́ hírò burúkú ìjẹ́ǹjì ni ẹ wá lọ ọba mi Àdìgún ó sọdún èyí ó ṣèmí sí àbúrò rẹ lórí kínkín ẹ Magidi communication ọmọ ọba làwọn mi.